Ọlọ́run ọba kó ṣe irú àwọn àjókòó yìí ní sábàbí oríire ayé àti oríire talqiyama pé a fi àsìkò wálẹ̀ láti fi gbọ́ nípa ntí yóò ṣe wá láǹfààní láti mú àwọn ọmọ wa wà lójú ọ̀nà tá a fi jẹ́ ọmọ lẹ́yìn fanabi sallallahu alayhi wa sallam bá nàbì ti ṣe ń fẹ́ tí ó fi rí gbogbo wa fi ṣe fáàrí níwájú àlùmọ́ yòókù ń jọ gbẹ̀ndà alqiyama ọlọ́run kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alqiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kì í bá wọn dá sọ̀rọ̀ kankan nulẹ̀ ilé ọba àbàjẹ́ ilé ọba àtò fóònù náà ni wọ́n máa tẹ̀ wọ́n ní ká bá wọn ṣe nàṣíhà fún wọn. ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé wà ìyàwó yìí náà dá torí pé báwo lèèyàn ṣe lè ní wúrà tó wá jẹ́ pé pàǹdà ẹni ọmọ gbé yẹ̀wò oníyàwó ńlé òwò ìyàwó rẹ̀ ṣẹ̀kan fóònù wa lẹ̀ bá lẹ́jọ́ irú obìnrin tí ń béèrè ńkò náà kọ́kọ́ kíyèsí wa rẹ̀ tóbìnrin bá wà tí wa rẹ̀ bá dáa tó náà bá jẹ́ni tó ṣe pé ó fa ọkọ rẹ̀ mára ọkọ ò ní mọ̀gbà tó ń sọ fóònù nù wọ́n padà máa wá fóònù ń gbọ̀ báyà ṣùgbọ́n ńgbà tó bá jẹ́ pé obìnrin ìwà tiẹ̀ náà dáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ burú àbí tó náà bá ti rí tọkọ wà nílé ariwo burúkú kan ní ọmọ pa tí ò nítumọ̀ láì mọ̀ yìí pé gbogbo ariwo tó ń pa òun fi ń mọ́kọ kórìíra òní ẹ̀rí kó àwọn obìnrin tó máa rí pọ́kọ wọn wà nílé ńgbà mi tó bá fẹ́ bọ́ ọmọ wí yóò tún jáwé sóbì bàbá yín o ẹ má pa mí o ilé ìjẹ́kọ́ ọmọ kan pa mí o wọ́n mọ̀ wá wò bẹ́ẹ̀ mi wọ́n pa bí wọ́n pa àjọ rí ó lè jẹ́ pé ariwo rẹ àti wà rẹ nílé lọ́ba fóònù ọlọ́run sì yọ nítorí pé fóònù ní lọ bá báyìí tó bá lọ fẹ́ ìyàwó mi pínrín ìyàwó mi ní ọ̀lọ́ máa bá torí rẹ̀ ẹ tún wà yín ṣe o ìwà tìyín náà dáa tí wà yín bá dáa ọkọ yín kọ́kọ́ pa fóònù ti díẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọkọ tó wá jẹ́ pé fóònù ló náà mójútó ó dájú pé kò ronú dáadáa ìyàwó rẹ̀ yìí tó fẹ́ yìí sọ́ọ̀mọ́ yìí pé wọ́n á fún sọ́ọ̀nì ọlọ́run ó bi ọ́ léèrè ń parẹ́ ń jọ́ gbẹ̀ndàl kìyàmù kìí ṣe fóònù lọ fẹ́ èèyàn odidi èèyàn ńlọ fẹ́ odidi èèyàn yẹn ń fẹ́ kọ́ ọ máa bó ń sọ̀rọ̀ odidi èèyàn yẹn ń fẹ́ kọ́ ọ máa bó ń jíròrò odidi èèyàn yẹn ń fẹ́ kọ́ ọ máa dùn nínú odidi èèyàn yẹn ń fẹ́ kó o mọ̀ mọ̀ pò nìkan kọ́ ló ń wà wọ́n á ń tẹ fóònù àdánù fóònù rẹ́gbẹ̀ abatẹnijẹ́ fóònù wọn náà ti rí bí ṣe ń ba tiẹ̀ jẹ́ báyìí ọ̀fẹ́ níyì kọ́bọ̀ máa ń lè rẹ̀ láti wọn náà ti ka ìyàwó rẹ̀ kún Yorùbá náà sì sọ wọn lẹ́ni tó bá kọjú sí ní ńkọ́ làá kọjú sí fóònù ni wọ́n kọjú sí ọ̀kọjú sí ìyàwó ẹ̀ ìwà rẹ̀ ọ̀dà ẹ̀rù sì ń bà wá kọ́ mọ́ jẹ́ pé ní tí ọ̀dà ló ń fi fóònù yìí ṣe torí fóònù gan tẹ́ rí yẹn tó bá jẹ́ pé a kàn fẹ́ fi gba kọ́ọ̀lù àbí a fẹ́ fi dáhùn mẹ́sẹ̀gì tí wọ́n kọ sí wa kí ni ká máa di ká ń gbogbo wa òun á máa sọ ma ní kí ló wà nù rẹ̀ ṣé bá ń ṣe ń gbé fóònù ká ń jojúmọ́ là ń ṣe alukurani wo ọ̀rọ̀ ọlọ́run tó fi ránṣẹ́ sí wa tó yẹ ká máa kà lọ́sàn-án lóru ká máa tẹ̀ láṣẹ tó wà ń bẹ̀ ṣé òun gbá alukurani bó ń ṣe ń gbé fóònù ká ó túmọ̀ sí pé ẹja bẹ̀rù ọlọ́run ń tá a ṣe tí ó kó bá wa lálùkìyàmà ká sọ̀ra fún àwọn obìnrin gan àdánwò bá wọn láyé yìí látara fóònù àwọn ọkọ kìí ṣe ọkọ tí eléyìí nìkan ní máa ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin púpọ̀ ní ṣe bẹ́ẹ̀ nìsí àìmọye obìnrin ló ti fẹjọ́ sùn bẹ́ẹ̀ kó àwọn ọkọ àwọn ò níṣẹ́ méjì ju fóònù lọ ìgbà míì tẹ́ bá ti rí tọkùnrin ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fẹ́ ìyàwó mi ni o
òun àti ìyàwó tó fẹ́ fẹ́ ni wọ́n jọ ń sọ̀rọ̀ wọn sẹ́ẹ̀ mọ̀ pé nìsín wọ́n pa àwọn browse ẹlòmíì kún mọ́ akramakumullah ń fi wáyàwó ni torí àwọn obìnrin kan wà tó jẹ́ pé àwọn fi polówó ara wọn sórí ìtàkùn àgbáyé ń wò pé eléyìí yóò wò ó eléyìí ò ní wò ó ń bọ̀ jẹ́ pé íńtánẹ́ẹ̀tì bàbá rẹ̀ náà ti fẹ́ màmá rẹ̀ akramakumullah ẹlòmíì ìwòkuwò ní fi ń wò torí ẹ̀ tó bá gbá fóònù mu tí àwọn bá fẹ́ wá ságbọn ibi tó wà kí ló fẹ́ wò tí ò sí nǹkan torí pé ìwòkuwò ní fi ń wò ọlọ́run sì ti ṣàánú rẹ̀ oníyàwó tá a bá ronú jinlẹ̀ gan kò yẹ ká wò ìwòkuwò rárá kí ló fẹ́ wò lára àwọn kò ní sàlùbáríkà tẹ́bí ìyàwó tiẹ̀ ni tó ń bá ń wo ìyàwó rẹ̀ ńlá dá ló tún gbà inú rẹ̀ ó dùn inú ìyàwó rẹ̀ ó dùn pé ń wòra yín èwo wá lórí ibú tó yẹ pé ojú rẹ̀ lórí ọwọ́ rẹ̀ ò ní bà ojú tó tún rí un ọ̀ràn níjọ́ gbẹ̀ndẹ̀l kìyàmù tọrọ lọ́wọ́ bí wàá lè rí nípa ẹyin ju wa kí n la fi wò ẹ̀yin náà wo nínú òfin ẹ̀sìn Islam wọ́n ní tẹ́ bá rí obìnrin tí ó yẹ kẹ́ ẹ rí abẹ́ rí lọ́nà tí ó gbà pé kẹ́ ẹ rí tí ó tọ́ pé kẹ́ ẹ rí Islam sọ pé rírí ta lákọ̀ọ́kọ́ tí ẹ rí lójijì ẹ lẹ́ṣẹ̀ tẹ́ bá tún wá wò lẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé ẹni tí wọ́n ń browse tí ń wọ̀wọ̀ kú o ṣé ó rí lójijì ni àbọ̀ ń ló pè sẹ́wọ̀n kó ń ló pè pé gbogbo bíkíbi tẹ́yìn kíní burúkú ìbá sápamọ́ sí mo fẹ́ rí sotori délé ọ̀daràn ńlá lẹni tí bá fi fóònù rẹ̀ wọ̀wọ̀ kú wàláhì tíyẹn bá ronú pa fóònù àti tí wọ́n fi ń wò Ọlọ́run dákun má jẹ́ káwọn nǹkan tá a ní ọjọ́ sábàbí àti wọnà wa ntí fóònù fẹ́ jọ fọ́pọ̀lọpọ̀ ni wasilatun ila jahannam ọ̀nà tíyẹn ó fi wọ jahannam la shak ẹni tí bá ti ń wò kú wò púpọ̀ ìyàwó wọn jọ wọn lójú kódà bẹ́ẹ̀ ìwọ kú wò ti fóònù lójú títì tí wọ́n bá ń wo àwọn ọsídìílẹ̀ ọwọ́ síkẹ́ẹ̀tì ṣòkòtò lọ́wọ́ ṣòkòtò ń ti yá ń tán wọ́n fi ń dára níìsì ó wá jẹ́ pé ló ń wò ìyàwó rẹ̀ ò ní jọ lójú tó bá wo ìyàwó rẹ̀ gan ó lè kọ́kọ́ ọmọ pé ṣé ó sì léwọ̀ ni àbí wọ́n ni mo fẹ́ ó lè mọ̀ pé ṣé báwọn obìnrin ṣe rí nìwọ́ rí la hawla wala quwwata illa billah ìwọ ò sì fẹ́ ìyàwó rẹ̀ kọ́ máa síra lẹ̀ ọ wàá máa fi tàwọn ẹni tí ń sira lẹ̀ ọ máa fi ṣe sampo pé bó ṣe yẹ kóbìnrin ó rí nu àwọn olórí ibú ẹni tí bá ti máa ń wòwò kú wò ìyàwó òun ìjọ wọn lójú tí obìnrin bá rí i pé ọkọ òun kà òun kún kó máa dúpẹ́ fọlọ́ kó sì má bara rẹ̀ jẹ́ nítorí pé ń ṣe lọ́kọ rẹ̀ kà ọ́ kún torí pé kì í wòwò kú wò ìwọ ló kún ojú rẹ̀ ọkùnrin tí bá ti máa wòwò kú o àwọn ìyàwó wọn ìjàmà kankan lójú wọn kọlọńkọ ṣàánú wa ẹ mọ̀ pé táwùjọ bá burú tó bá bàjẹ́ ilé àwọn èèyàn máa ń dàrú nísìn ẹ fẹ́ wọ dánfó gbogbo èèyàn tí wọ́n dúró mọ́tò ọ̀wà àwọn èèyàn tó wá ńlẹ̀ àtúntò àwọn àríkẹ́ tí dánfó mẹ́wàá bá wá kò lè kó wa tala kọ̀kọ́ tó wá dé àwa tá a wá wọnú rẹ̀ tó fi kún tonti bí wọ́n ṣe ń páàkì wa tó jẹ́ pé èèyàn ò fún bàjẹ́ náà ni àti wá pé ẹni tó wá kàn tí ò ní ráyè wọlé tó jẹ́ nọ́mbà 1 fún mọ́tò mi tí bá ń bọ̀ ọ wá jóbìnrin ọkùnrin kan á sọ pé kò burú wá kí n lápò ẹ̀ la hawla wala quwwata illa billah sẹ́ẹ̀ mọ̀ pé nǹkan ọ̀daràn ńlá ni ẹlẹ́ẹ̀kejì gbogbo yín tó sojú yín bẹ̀ Ọlọ́run ni ó ṣàánú yín torí pé èrò burúkú kan wọnú ọkàn yín tẹ́ máa wò pé okay I can also give the same opportunity to another person tomorrow because I can also give my laps fóbìnrin mi náà kó wá jókòó lórí ẹsẹ̀ rẹ̀ wọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé kí ni bẹ́ẹ̀ after all obìnrin kan nù nísìnyí ọgbà kan lápò ìyàwó tiẹ̀
òun sì rọra ń sọ̀rọ̀ ayé máa sọ̀rọ̀ ayé máa ṣe kíni pé kàn ń gbé àrò oko lásán ẹgbẹ́ yẹn wọ́n láàpù so bọ́kàn ọ̀pọ̀lọpọ̀ sì bàjẹ́ nù. akramakumullah ẹ dákun níjẹ́ òní fóònù tó dọ̀wọ́ wa táwa ti torí rẹ̀ tá balẹ̀ wa jẹ́ fóònù ọlọ́mọ kankan bí fún yín fóònù kò nímọ̀ràn kankan bá yín dá ìyàwó yìí ò sí fẹ́ lomi ẹ̀yin lọ́wọ́ àfọ̀ òun náà lè kejì yín òní ń bí ma fún yín ẹ kọjú sí ẹ dùn nínú ẹ má bà lọ́kàn jẹ́ tó bá yẹ ní salamu aleykum aleykum salam àbí wọn kọ mẹ́sẹ̀gì sí yẹn dáhùn ẹ dákun ẹ jẹ́ fóònù ojókòó láyè kan torí ẹ̀ náà la ṣe sọ pé àwọn obìnrin fóònù tí yóò kún ọwọ́ tí máa ń fẹ̀ bí àtẹ́lẹwọ́ yẹ wọn sẹ́mi kó àwọn náà di kó wọn láwọn browse tọkùnrin náà la gbọ́ lónìí o àwọn náà browse oníkálukú wa ká kíyè sára o ká má jẹ́ kí n ta fowó rà kó ṣe sábàbí tá a fi wọ̀nà kọ́lọ́ ma ṣe wa lọ́ọ́ ma ná. wọ́n ní kí ló burú gan kí ló aburú ti ń bẹ nínú káwọn lọ ṣe ìyàwó ń kóòtù aburú tó wà ń bẹ náà ni pé kóòtù tẹ̀yìn sọ bí eré o ṣé kóòtù Islam tẹ̀yìn ẹsẹ̀ mùsùlùmí lẹ́yìn tó fi wá jẹ́ pé ìdájọ́ kóòtù fò ńlẹ̀ wá yọnu sí àbẹ́ ìgbọ́n tó lọ́n sọ ni afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ọlọ́ni ṣe ìdájọ́ dúdúdú ni wọ́n ń fẹ́ ni talẹ́ni tó da ní ìdájọ́ tó lọ tó bá ṣe pé ẹ bá má má dájú. akramakumullah ẹ má ti torí pé òyìnbó ti gbàlúwa òyìnbó sọ wá dẹrú rẹ̀ lọ́nà kan àbọ́nà míì ó gbé ìlànà tiẹ̀ ó gbé wá fún wa a wá gbé ẹ̀sìn wa fàjájẹ a'udhu billahi minash shaitani rajim. a lè má lágbára láti apply Islamic law bọ̀tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé man-made law tán gbé wá fún wa a wá gbà kan rí 100% a'udhu billahi minash shaitani rajim. ó ti tó wa mùsùlùmí tẹ́ bá fẹ́ ṣègbéyàwó kí bàbá ìyàwó fi ìyàwó fún ọ kí wọ́n sọ pọ̀ gbà á kẹlẹ́rìí méjì kó jẹ́rìí sí ó ti tó. tẹ́ bá sì ní di documentation àwọn aṣíwájú mùsùlùmí tẹ́ bá níwèé ẹ̀rí kan tán lè fún yín ó ti tó. àbùkátà kóòtù òfò kìnnì kí la fẹ́ fi ṣe. ẹ̀yin náà mọ̀ pé nínú court marriage yẹn ó ní àwọn conditions tí wọ́n ti lé kalẹ̀ and you must comply nítorí ti mú ọ wá bá wọn. nínú rẹ̀ ó náà ní pé o gbọ́dọ̀ fẹ́ yàwó mi àyàfi tí ìyàwó tó wà nílé bá fara mọ́ tí ò bá fara mọ́ bóun ó ṣe pín dúkìá rẹ̀ ṣe bá wà ń bẹ̀. so gbogbo eléyìí wà mẹ́sẹ̀ Islam náà nù eléyìí ẹ̀ ṣe Islam torí de eléyìí báyìí ẹni tó bá ti ṣerú ẹ̀ kọ́ mọ̀ pé àwọn ń tanra àwọn jẹ ni o tó bá yẹ pé kóòtù ọmọ èèyàn lẹ ti lọ so igi irọ́ lẹ so wọ́n fa okùn alákọ̀ọ́kọ́ kọ̀ bẹ́lẹ̀ kejì wọ́n so irọ́ márọ́nù so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní bo ni ìborí obìnrin ó dé yóò délẹ̀ ni ìborí ó délẹ̀ torí ìborí yẹn òun náà ni hijab àbí jalabab. anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún pé ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin. ìwà anabi sallallahu alayhi wa sallam sọ fún ìyàwó rẹ̀ sọ fún àwọn ọmọbìnrin rẹ̀ sọ fún àwọn obìnrin àwọn mùmíní wípé kí wọ́n sọ jẹlẹbáàbù wọn lẹ̀ látòrí títí délẹ̀ ṣé òbí jẹlẹbáàbù ó ṣe rí nu. ìtumọ̀ rẹ̀ sì ni aṣọ tá a wọ̀ tá a fi bu ọ̀ṣọ́ wa ó ti soge ó ti ṣọ̀ṣọ́ ó wá gbé aṣọ kan wọ̀ ó fi bu ọ̀ṣọ́ ọ̀hún torí pé kìí ṣe gbogbo èèyàn lọ́tọ́kọ́ rọ́ṣọ̀ rẹ̀ ọkọ rẹ̀ nìkan ní ọ̀rọ̀ṣọ̀ rẹ̀. so ìtumọ̀ ìbòrí nù Yorùbá wá pé bòrí wọ́n ti borí gbogbo ara yòókù wa ńlẹ̀ wọ́n ebi bòrí lẹ pé Islam pè ní kíni jilbab ó tún pè ní hijab Yorùbá tún ní ìborùn wọ́n kàn gbé lọ́rùn báyìí abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹlòmíì ó wé tiẹ̀ bí yóò wé bí láwàní ni fún gèlè
gbogbo eléyìí wọ́n ń tanra wọn jẹ ni o jilbab ẹ gbé wọ̀ látorí yọ wá lọlẹ̀ eléyìí ni wọ́n á ní ṣe àwọn ò lè fi ti àwọn ìyàwó àwọn àfa ṣe sampo tó bá pa àwọn àfa yẹn ànábì tìyín nù ẹ lè fi wọn ṣe sáyẹn mọ kó daràn làwọn ẹlòmíì ìyàwó rẹ̀ ó ṣe tọ́lọ́ òǹgàn ọ̀daràn kì í ṣe tọ́lọ́ ṣé ìyàwó rẹ̀ lẹ́wọ̀n fi ṣe sampo ọlọ́mọdé ọjọ́ bá wọn. wọ́n ní ẹni tó ṣe pé gbogbo ẹ̀ṣẹ̀ tó máa bá ti ṣẹ̀ lúlù náà ni kí ni táwọn lè sọ fún ẹ sọ fún pé baba alágbájá ọlọ́mọdé ló kó èèyàn lọ́rùn nítorí pé bẹ́ẹ̀ ń ṣe ń lu ọmọ yìí tó bá lọ bọ́ sí kúnjọ́ kan ẹ̀yin màláàmà pẹ́ pa ó lè tún ṣagídí àmẹ́rù ọlọ́run máa bà látijọ́ ọlọ́mọdé ló kó èèyàn lọ́rùn ṣé ọwọ́ mi ní pápá yẹn ni mí nù ń pápá yẹn ni yín àníkọ́lọ́ mọ̀ sí yín lápá yẹn so pẹ̀lú báyìí ẹ̀rù lè bà ṣé wàá rẹ̀ ni tí wọ́n ti máa lu ọmọ jù tí máa lu ọmọ jù tí máa lu ọmọ jù kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe tírèèni ọ̀nà nù torí ẹ̀ àwa náà ká ṣọ́ra tẹ́yìn bá ti ń lu ọmọ yín báwọn nítorí ọmọ yín náà máa ṣe nù ẹ̀já wá ọ̀nà míì tá a fi máa bọ́ ọmọ wí yàtọ̀ sí lúlù lúlù ò sì pé kọ́ ọmọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa fi yàpá lé ni tó eléyìí jẹba wọ́n ní sọ́tọ́ ká gbọ́mọtọ́ dáadáa ọtọ́ ká gbọ́mọtọ́ pàápàá tó bá jọ́ ọmọ òrukàn àbí kìí sọ ọmọ òrukàn àwọn òbí rẹ̀ ò lágbára láti tọ́ àwa sì lágbára ẹja bá wọn tọ́ Ọlọ́run san alẹ́ sàn rí walakin ní Yorùbá level ó yẹ ká pàkíyèsí àwọn ìyá kan sọ pé ká gbọ́mọtọ́ wù àwọn náà àmọ́ wọ́n bẹ̀rù Yorùbá wọ́n lè pa àwọn fẹ́ lu ọmọ ọlọ́mọ ni wọ́n sá ń lò wọ́n ń lò yìí náà ní láwùjọ Yorùbá wọ́n lè pẹ́ fẹ́ lóyàn lẹ́ fi gbọ́mọtọ́ torí pé Yorùbá àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ sẹ́mi pé culture Yorùbá kúfùrù ní ìbẹ̀rẹ̀ wọn àti shirk àwọn gbàgbọ́ pé tí ẹnìkan bá lówó ọlọ́nkọ́ ló fún oògùn ló ṣe tó fi lówó so therefore ẹni tí ò tí ì lówó oògùn tí ò tí ì jẹ ni àmọ́ náà ń sóògùn owó lọ́wọ́lọ́wọ́ fa nu culture Yorùbá nù tó bá wá jẹ́ báwọn a jẹ́ pé ìwọ ti lówó ọgbọ́mọ ọlọ́mọtọ́ ó ti gbà sọnù wọ́n lọ fẹ́ ṣe kínni ọ̀fẹ́ lónìí ó tí ì lówó ọgbọ́mọ ọlọ́mọtọ́ wọ́n ní kínni ọ̀sáfẹ́ lo ọ̀fẹ́ lo ìsanisa àfi bíi paracetamol so eléyìí túmọ̀ sí pé kọ́lọ́ ń sànù wa tẹ́yìn bá fẹ́ ṣe rere ẹ má dùn gbọ́n tí Yorùbá ń sọ wàláì tẹ́ ẹ bá lẹ fẹ́ gbọ́n tí Yorùbá ń sọ ẹ ní sìn kankan láyé yìí gbogbo ń tẹ́ bá ṣe Yorùbá ò fi sọ yín lẹ́nu bọ́ọ̀ jẹun wọ́n bu ọ bọ́ọ̀ jẹun wọ́n bu ọ bọ́ọ̀ sanra wọ́n bu ọ bọ́ọ̀ tínrín wọ́n bu ọ bọ́ọ̀ dúró wọ́n bu ọ bọ́ọ̀ jókòó wọ́n bu ọ subhanallah kí wọ́n á la lè ṣe ìyọ́nú Ọlọ́run ní ká máa wájà rè torí ẹ̀ náà la ṣe sọ pé kí ni Yorùbá máa fẹnu ṣe ju pé wọ́n fi ń wa rọ́ọ̀fù lọ rọ́ọ̀fù lásán wọ́n máa fẹnu wà wọ́n kọjú máa ń tọ́ bá wù ọ láti ṣe sátìrí pé tó ń ṣe ó ṣe déédéé pẹ̀lú tọ́lọ̀ tẹ́lẹ̀ náà ìjà òní tán láàrin àwọn èèyàn ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ni ọ̀tàn bí n tán sọ jóòtọ́ bí òjò òtọ́ àṣírí ó tún jọ gbẹ̀ndẹ̀ alkiyama nínú ókè ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ni yawma tubla sarair ọjọ́ tọ́lọ́ ó gbé gbogbo ń tàn gbé pamọ́ hàn wọ́n ní kádàkù kárántì àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ń wojú Ọlọ́run fọ́mọ pẹ̀lú àdúrà abẹ́lọ́n pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù gbogbo ẹni tí ń rawọ́ ra sẹ̀ ẹ̀bẹ̀ sọ́lọ́n kó ń fẹ́ bímọ Ọlọ́run dákun fún wọn lọ́mọ alálùbáríkà Ọlọ́run dákun ṣàánú wọn rẹ̀ wọ́n lẹ́kún ọmọ alálùbáríkà tẹ̀mí rẹ̀ ogun Ọlọ́run ọba mọ́sàáì fún wọn ẹni tó ti ní Ọlọ́run ọba má ṣe gbà wọ́n má wọn lọ́wọ́ Ọlọ́run sọ ọmọ kálukú lọ́mọ alálùbáríkà ọ̀tún Ọlọ́run ọba kó fi kọ́ àwọn ọmọ fún wa náà wọ́n lọ́mọ kan ìgbọ́rọ̀ bó o láti ṣe nàṣíà fún àbọ̀mọ kan tiẹ̀ ti fẹ̀sìn Islam sílẹ̀ ìhàwó la lè kọ́ sí ẹni tó bá ti fẹ̀sìn Islam sílẹ̀ ó ti kéde ogun yẹn ò sì lè tán láàrin òbí rẹ̀ àtòun àfi kí òun ó mú wá sópin fúnra ara rẹ̀ pé kó padà sẹ́sìn Islam so ọ̀rọ̀ pé ọmọ wa náà ni ọmọ ẹni ò ní róró
ká fún fẹ́ ká lè fẹ́ kún pa gáàsì gbogbo eléyìí rubbish kan ni. òun ti kéde ogun òun nìkan náà ló lè mú ogun yẹn wá sópin pẹ̀lú pé kó ṣe kí ni kó padà sí díẹ̀ sí Islam. tó bá ti padà sí díẹ̀ sí Islam ó ti parí. ọmọ tí ìwà gbọ́rọ̀ tọ́yà yàkuyà ọ̀rọ̀ náà lẹ́ẹ̀ bá sọ ẹ sì bẹ́ lọ aláàánú lọ́lọ́. ọmọ míì kò ní fẹ́ gbọ́rọ̀ ó lè ṣe ọdún rẹpẹtẹ kó fi bara rẹ̀ ń gbèsè ayé jẹ́ lẹ́yìn tí egbe bá ti wá regbé tẹ́gbèrègbè ní ọ̀padà wàá gbọ́rọ̀ ó náà mọ́ wá sunkún bọ́tí ní tó ti lọ́ ti lọ́ ní tó ti bọ́mọ lọ́ ti bọ́mọ lọ́wọ́ sókè wọn láǹfààní kọ́ ọmọ gbọ́rọ̀ lásìkò àfi lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan bọ́mọ ọlọ́tàn. ṣùgbọ́n àwọn ọmọ tẹ́rí tí ń fi Islam sílẹ̀ yẹn tẹ́ bá bẹ́ lẹ́ràn wí kẹ́ ẹ bẹ́ lẹ́ràn wí o àwọn òbí ló máa ń fà ń gbà mí o torí ẹ̀yin náà nínú lẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ Islam dáadáa rí létí ọmọ ẹ̀yin lẹ́ mọ̀ọ́mọ̀ lọ sí school níbi tí wọ́n ti sọ di káfìrì ẹ̀yin lẹ́ mọ̀ọ́mọ̀ lẹ́ fi fún àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ di káfìrì ẹ̀yin lẹ́ mọ̀ọ́mọ̀ lẹ́ ń gbé àdúgbò bí tó yẹ pé ògèdè ṣọ́ọ̀ṣì ni so kí lẹ́ ń fẹ́ kí ọmọ padà dà ṣebí nǹkan tó dáa náà ni so ẹ ní jẹ́ pé yín fúnra ara yín lẹ fọ́ ara yín dáràn kẹ́ ẹ máa wá sunkún sára yín létí so nítorí pé ẹ̀yin lẹ ràn ọmọ lọ́wọ́ tó fi di kèfèrí so ẹ̀yin náà ẹ̀ ṣe mẹ́wàá nípa bọ́mọ ó ṣe padà tí ọmọ ṣe Islam jẹ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìyàwó yìí tí wàá lọ fẹ́ lómi wọ́n ní ìyàwó yẹn ó fẹ́ wá padà sọ́dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ so lè ṣe khulu' kò gbọ́dọ̀ ṣe torí ti hàn pọ̀ dára ni torí nísìn ntí Islam sọ ni pé tó bá lọ́kọ mi wọ́n sì máa jọ wà tẹ́gbẹ́ bá regbe tẹ́gbẹ́ regbe wọ́n jọ mọ́ wa bóyá jà kan wá ṣẹlẹ̀ bóyá ìgbọ́yé kan ṣẹlẹ̀ ọkọ wa kọ́ ọ lẹ̀ so ìgbà náà ni ó lọ lọ́kọ mi ìgbà tó wá wà fún pé kó lọ lọ́kọ mi ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó lè pọ̀ nfẹ̀fẹ̀ àmọ́ ní ìsinsẹ́ mọ̀ pé léyìí deliberately lọ fẹ́ múra rẹ̀ kó lọ́dọ̀ ọkọ wọ́n fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ torí pé wọ́n ti yọ ọpọlọ rẹ̀ lómi tútù wọ́n ti sọ sí gbígbóná ó ti mọ̀ páyé pé méjì báyìí Yorùbá náà sì sọ pé tí obìnrin ọba ti dánlé ọkọ méjì wò kò ní mè tó pé ó ti rí ní ìsìn pé ta kọ́kọ́ sàn so nítorí délé jókòó nbí tó wà Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́. wọ́n lóbìnrin ńkọ́ ọmọbìnrin ni kì í gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ló náà ẹ máa ṣàdúà ẹ sì máa bá a sọ̀rọ̀ ẹ má fi èlé pàdé èlé tẹ bá pé torí pọ́ mi gbọ́rọ̀ ẹ máa lù ú ẹ so lókun ẹ so ní chain ẹ so ní kíní yóò tún yá yàkuyà sí ni òpin rẹ̀ yóò máa sọ pé sójú lùlù lọ ni sójú chain lọ ni àmọ́ àdúà pàápàá jùlọ òbí àdúà tóbi bá ń ṣe kò ní sáláì gbà ẹ mọ̀ pé àwọn ọmọ yín yẹn ọmọ yín ni kò sì wù yín kí tọmọ yín ó bàjẹ́ tẹ́yìn bá ń ṣàdúà fún àdúà gbà inshàlá. wọ́n láwọn ọmọbìnrin kan lọ lé kí ó àwọn wá fura pé bẹ́ńsì ń lọ lé kí ó níwá wọn tún bàjẹ́ wọ́n hùwà burúkú wọn lẹ́kọ̀ọ́ sáwọn lè pààrọ̀ lé kí ó fún wọn tó bá jẹ́ pé lé kí ó lọ́ bá pa wọ́n dà sí ìwà burúkú tí wọ́n ń hù ẹ pààrọ̀ lé kí ó fún wọn àmọ́ lè ṣeéṣe kó má jẹ́ pé lé kí ó tẹ́ fẹ́ máa fi ṣèkẹ́wọ́ ó lè jẹ́ pé wọ́n níbòmíì tí wọ́n ti ń kọ́kọ́ kúkọ̀ so eléyìí lẹ́wàádìí torí kó má jẹ́ pé a fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń palàpalàpà kákíyèsí ilé kí ó yẹ báyàn jẹ́ ilé kí ó máa tún yàn sí àmọ́ tó bá jẹ́ pé ilé kí ó wọ́n ti ń kọ́ rẹ̀ kọ́ rẹ̀ ibẹ̀ náà ti ń kọ́ wàkíwà ẹ pàkíyèsí àwọn tó ní ilé kí ó yẹn lọ́nà tó ṣe pé ẹni tí tó bá fẹ́ bá wọn bá ilé kí ó jẹ́ àwọn lè kó ilé kí ó nígbà wọn bá túnṣe tí ọgbà túnṣe wọn lè kó ilé kí ó eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n lọ́nà wo làwọn lè gbà láti rí ọkọ tó dáa láti rí ìyàwó tó sunwọ̀n ẹ̀yìn ọ̀kọ̀ọ̀kọ̀ dáa torí gbogbo aláfẹ́ ìyàwó tó dáa àwọn ò sì dáa gbogbo aláfẹ́ ọkọ tó dáa àwọn ò sì dáa so sẹ́yìn mọ̀ pé ẹni tẹ́yìn ń fẹ́ náà ẹni tó dáa ló náà ń fẹ́ sahwalala bó bá jọkùnrin ni ìwọ ń fẹ́ ìyàwó tó dáa ìwọ ọ̀dá tó bá gbé obìnrin ni ọ̀n fọ́kọ tó dáa ìwọ ọ̀dá
ǹjẹ́ ò lẹ́ni tí ó dáhùn ò ní padà léwọ́tọ̀ dáadáa nù. so àwa alákọ̀ọ́kọ́ túnra wa ṣe náà tábà wa túnra wa ṣe àmọ́ wa ṣàdúà àdúà ọlọ́run ọba máa fi ràn yàn lọ́wọ́ pé wọ́n ọlọ́run fún mi lọ́kọ rí wọ́n ọlọ́run fún mi níyàwó rí wàlákìn ẹ má wàá jẹ́ ọjẹ́ pé ńgbà tẹ́ ẹ bá ṣàdúà tádùá bá gbà tán ẹ̀yin lẹ́tùn tá ń padànù lọ́nà wo ní ìsìngbà tóbìnrin bẹ́ lọ pípé ọkọ rí sẹ́wọ̀n pé àdúrà yẹn mutlaq wọn ò la ọlọ́run á fún lọ́kọ rí gẹ́gẹ́ bó ṣe tọrọ ọkọ rí tọ́lọ́run á fún ọwọ́ ajẹ́ pé ọkọ rí yùn ọjẹ́ tápà Yorùbá sì lò ọwọ́ á lò wọ́n fẹ́ sẹ́wọ̀n pé òun lọ́ fẹ́ tàdúrà ń padànù because ìgbà tó ń tọrọ ọkọ rí ọlọ́run á fún lọ́kọ rí nínú àwọn tápà so ìwọ sọ pé wọ́n lọ ọkọ rí Yorùbá sọrí pé tó bá tọrọ lọ́lọ́run fún ọ so ọwọ́ àmọ́ pé ẹ ṣerú eléyìí lèmi fẹ́ kíní ká ọ̀sẹ̀sẹ̀ tún sọ nǹkan tuntun nù nísìn so ká kíyè sára ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin ní ọlọ́run fún mi lọ́kọ rí ọlọ́run á ti ọkùnrin kan sí masha allah la quwwata illa billah walakin olóhùn fi ṣèyàwó kejì ni bí eléyìí nǹkan mọ̀ ń fẹ́ sẹ́mi kó ń lóní ọlọ́run fún mi ní ọkọ rí so mo ti mọ gbà lérò ni pé tẹ́yìn bá ń tọrọ nǹkan ẹ sọ̀rọ̀ tẹ́ ń fẹ́ fọlọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kò ní sùn ẹ̀yin ni ó sùn so bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin ọlọ́run fún mi ìyàwó rí gbàtọ́ lọ́wọ́ fún ọ ọlọ́run bá fún ọ ní ìyàwó rere tó sanra gidigidi àmọ́ dáa ó níwà tó dáa púpọ̀ lọ́ba ni bí ètò sanra kọ́ sọ wọn pé wọ́n ló ṣera rẹ̀ yẹn torí pé wọ́n ló ní ọlọ́run fún mi ní ìyàwó rere dípò kó sọ pé ìyàwó rere tí ó tìrín so èèyàn gbọ́dọ̀ kíyèsí àdúrà tá à ń ṣe yẹn pàtàkì ntẹ́ ẹ bá tọrọ lọ́lọ́run fún yín ẹ wo àwọn anabi ọlọ́ anabi Zakariya aleyhi salam kò bímọ ṣùgbọ́n gbà tó rí oore tọ́lọ̀ ń ṣe fún Mariam oúnjẹ àsìkò ẹ̀rùn lásìkò òjò tásìkò òjò lásìkò ẹ̀rùn a jẹ́ pé bẹ́ẹ̀ mi náà ṣe dàgbà tí mo gbó tó yìí Ọlọ́run lè fún mi lọ́mọ lọ́ba bẹ́ẹ̀ lọ qala rabbi habli min ladunka dhurriyatan tayyibatan ẹ gbọ́dọ̀ kíyèsí kò sọ pé rabbi habli min ladunka dhurriyatan bí Ọlọ́run sá ti fún mi lọ́mọ àtàrà ọmọdọ́mà ọmọ pọ̀ bí ọ̀sán ọmọ abú ọmọ gbogbo ẹ̀ náà lọ́mọ so ṣùgbọ́n sọ pé dhurriyatan tayyibatan àwọn ọmọ rere so bẹ́ẹ̀ náà làwa náà gbogbo ń tẹ̀ ń bá ń fẹ́ ẹ là á kì í sọ́lọ̀ àwa nìkan ni ó sùn so eléyìí jẹba tá a máa ń bẹ lọ́n pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń tà ń fẹ́ Ọlọ́run bó ṣe fún wa nínú gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wa láyé ẹ̀yin náà ó rí wípé ètò ṣe fún wa tá a tọrọ ọ̀pọ̀ ju ètò àtọrọ tó ṣe fún wa lọ so bó wa ni ọba tí ń ṣoore fún wa láì tọrọ bó ni ò ṣe ní wá dá wa lóhùn tá a bá tọrọ wa qala rabbukum ud'uni astajib lakum Olúwa Ẹlẹ́dàá yín ni ẹ pè mí tẹ́ ẹ bá ti pè mí màá máa dá yín lọ Ọlọ́run ọba kó fún àwọn ẹni tí ń wá ọkọ lọ́kọ rí kó fún àwọn ẹni tí ń wá aya ní aya rere kọ́lọ́run ọba kó tún àwùjọ wa sí. wọ́n lẹ́ni tí máa ń yan ìyàwó lódì gbogbo ìgbà tí ìyàwó bá ti takò ìyàwó máa ṣe sùúrù ni o àdánwò tí ẹnu o wàá máa ṣe sùúrù torí tí wọn náà bá lọ́ọ́ máa yàn lódì tí ilé bá gbóná kó gbóná tó bá gbóná ìwọ náà sọ náà sí ilé ọ̀dàrú o máa ṣe sùúrù nígbà tó rí ọkọ yẹn bá rọ̀ ọmọ wa bá sọ̀rọ̀ làákàyè èèyàn lè wà láyé wọ́n má sì ra wọn gbọ́ bóyá làákàyè tèmi kúrú ìlóye bíi tiyín kàkà kẹ́ máa yàn mí lódì tí mo bá ti dàbí ẹni tó sọ̀rọ̀ tó tako ní tẹ́ ẹ sọ tuntun ló yẹ kẹ́ ẹ tún mi ṣe ìtumọ̀ pé ẹ̀yin náà lọ kọ́nu ẹ rí i pé wàhálà bí ó bínú bí ó bara jẹ́ ara rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ rọ̀ pé ara ń tọ́ ata wínú kọ́ máa ṣe làákàyè bó ṣe ṣe làákàyè lónìí so
díẹ̀ tí ó fi di pé alhamdulillah so ṣètọ́ni tó fẹ́ dalé yín rú yẹn yóò máa rìn jìnnà. ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì wọ́n burú bàjẹ́ wọ́n à ní fẹ́ nǹkan tí yóò fi máa dàbí ẹni pé ìyàwó náà ń sọ pé òun gbọ́n wọ́n sáfẹ́ kásá pé ìyàwó gọ̀ náà sá ni sá táwa ní wù láti fagọ̀ ìyàwó so kò sẹ́ni tó wù náà so but ìgbà mi obìnrin náà gbọ́n òun náà fẹ́ máa wí pé after all graduate ló nígbà tó ń dẹ̀ jáde second class upper kan ni mo gbà jáde ìwọ tó jẹ́ pé third class ni ẹ́ sẹ́wọ̀n pé tí ó wà mọ́ bloody full ọpọlọpin ó dájú pé ò tí ì débi tó ń lọ so obìnrin gbogbo ọgbọ́n tó wù kọ́ ọgbọ́n pàtó ti jẹ́ pọ̀dọ̀ ọkùnrin ni wọ́n wà wàá máa fi sùúrù sọ̀rọ̀ rẹ̀ ò ní máa bẹ́ lábẹ́ jù ò sì ní máa tètè dá sọ̀rọ̀ ṣáájú kọ́kọ́ rẹ̀ ó tó fún ọ láǹfààní rẹ̀ tí n bá ń sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ kódà ń gbà mí ó lè sọ̀rọ̀ àgọ̀ kẹ́ni Allahu Akbar so yóò mọ̀ wò pé yes orí rẹ̀ ti ń pé báyìí so ẹ jókòó díẹ̀ lálàáfíà tí wọn náà bá padà mọ́gbọ́n rẹ wá lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ rí i pé òun náà ní jọ yàn lọ títí àmọ́ bọ́ bá ti sọ̀rọ̀ tá ẹ sọ̀rọ̀ ọkàn gbé lẹ́nu sọ̀n ọkàn gbé lẹ́nu sọ̀n yọ yàn lódì yọ yàn jòdì lọ so kéèyàn ó kíyè sára eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn lọ́mọ tí ń ṣe àìgbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu láti kékeré ọwọ́ akábàámà ṣùgbọ́n gbà tó kábàámà sí òbí ti kú báwo ni ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ kékeré tẹ́ ti bàlágà Ọlọ́run ní fi bí yín gbàtẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ ti bàlágà òbí yín wá kú kẹ́ tó bàlágà Ọlọ́run ní fi bí yín eléyìí ò sì sínú nǹkan tó lè dá ọ̀ràn sí yín lọ́rùn jọ gbẹ̀ndẹ̀ al-qiyam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.